àtún ti dé bá ṣe máa ń dé àtún ti kúrò lábà wa àtún ti jáde lọ tó bá ń sọ pé àwọn àgbààgbà onílù tí mo fi tọ̀wọ̀tọ̀rọ̀ dárúkọ wọn bàbá wa Alhaji Tiamiyu Olaitan tó jẹ́ pé onílù King Sunny Ade ọ̀dọ̀ bàbá làbá bàbá. èyí máa ń sọ pé bọ́mọ ẹbẹ́ nìkan bá bẹ̀rẹ̀ orin lẹ́nìí máa ń sọ pé ọ̀gá mi ni torí tó lórin ò bá tí ì dárin onílù ò tí ì mọ̀lù tó máa lù sí torí ẹ̀ ni mo fi máa ń sọ pé gbogbo olórin àgbáyé ọ̀gá mi ni wọ́n mo ṣe bá gbogbo yín mo dúpẹ́ fún yín o màá dẹ̀ tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tá a ti bá níwájú tá a ti ṣíwájú bí àwọn onílù àìkèdá ìró onílù Rush Chicago gbogbo wọn bẹ́ẹ̀ tó fi wá kan olóògbé ẹ̀gbọ́n mi Mutiu onílù Commander Ebenezer Obi torí wọ́n máa ń fi wá ń wéra wọn pé Tiamiyu ó máa ń lùlù ju Mutiu lọ kí ni kan mo ní ẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí tẹ bá ní Tiamiyu lùlù ju Mutiu lọ ẹ̀gbọ́n ló jẹ́ fún mi number 1 ṣé nǹkan tó ti lù sílẹ̀ tèmi bẹ̀rẹ̀ sí gbà ń lùlù ṣé mi lè bá so torí náà ẹ̀gbọ́n mi ló jẹ́ kò sí ìlù tí mo lè mọ́ lù Ọlọ́run ló máa ń kọ́yàn mọ́ ṣe gbogbo bí mo ṣe mọ́ lù tó ọlá Ọlọ́run náà ni so irú àwọn yẹn kọ́lọ́run bá mi foríjì kọ́lọ́run bá mi fọ̀run kẹ́wọn àwọn ẹ̀gbọ́n mi ni àwa náà wà nù kẹ́jẹ́bú àwọn bàbá torí tá a bá máa sọ àrú àwọn tó tá a dárúkọ àwọn kan náà sì máa pè wá ń bàbá irú onílù tó ń lu bàtà fún lágbájá yẹn náà ọmọ ni bẹ́ẹ̀ ọmọ dáadáa ni gbogbo wọn bẹ́ẹ̀ lọ adé tó ń lùlù fún àyùbá ńgbà yẹn náà ọmọ bàbá mi Ebenezer Obi náà ni so bẹ́ẹ̀ gbogbo wa ti papọ̀ gbogbo abáṣe wà ń bí ọ̀dọ̀ mi wọ́n gbé ṣe mítì a ti papọ̀ àti ṣe pọ̀ títí ń sìn so nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé nǹkan tó yẹ ká ti ṣe ń jọ sí tá a ṣe ń sìn bẹ̀tà ibi irú ọmọ mi náà tó ń lùlù fún Muslim so ìyẹn náà bẹ́ẹ̀ gbogbo wa lájọ wà papọ̀ torí náà gbogbo yín ni mo kí láti òkè délẹ̀ tó fi mọ́ ọmọ mi náà máa pè àbúrò mi Ṣínà Peter Ọlọ́run ọba kọ́bla má jẹ́ kán lọ sílẹ̀ ìyá wa ní Sàláwà tó bá ń gbọ́rọ̀ mi sàn á máa gbọ́ pé gbogbo ìgbà tí n bá pàdé ẹ̀ ní bá ní Alhaji máa ní ọ̀gá mi ní Alhaji ọ̀gá mi ni because ó ń kọrin ni onílùlù rẹ̀ mo rántí a lọ ṣeré kan lẹ́kìtì fún ẹnìkan Mákindé ńgbà yẹn mo ṣáà gbàlù lẹ́yìn onílù ẹ̀ mo lùlù fún òun ló ṣàǹkọrin tí mo fi lùlù a lè pọnra wa lé ní pé a jura wa lọ gbogbo àwọn táwa ń sọ yìí náà pala jẹ́ ọ̀gá tí mo pè wọ́n lọ́gà wọ́n á fún mi lọ́wọ́ tèmi á fún wọn lọ́wọ́ tiwọn bẹ́tẹ̀ ń bọ̀ tó bá kọjá yẹ máa sọ fún pé because ọ̀gá mi ó sì wà ń feed ó dẹ̀ sì ń ta òun pẹ̀lú ẹ̀gbẹ́ Commander Ebenezer Obi wọ́n sì ń ta tẹ́ bá wo bàbá mi Commander Ebenezer Obi eré tó ń ṣe ń sìn ó tún yàtọ̀ ó tún dùdú eré tó ń ṣe tẹ́lẹ̀ lọ. à ń bọ̀ bàbá iṣẹ́ ìlú yìí sà ṣé ẹbí yín ló wà nàbí ẹ̀kọ́ ni mo fẹ́ mọ bó ṣe dé pé iṣẹ́ ìlú yìí báwo ló ṣe jẹ́. ni ṣe mọ̀ pé tán bá bí ọmọ kan kó jẹ́ yẹ kó jẹ́ nu onílù wọn gbé bi kó bá jẹ́ bàbá ẹ̀ nu onílù ló bi kó wá bí ọmọ yẹn mo ló gbé kí ló pọ̀ jáde bó ṣe pọ̀ jáde nìyẹn. òṣòwò lẹ báwo lè ṣe wá di pé ẹ bẹ̀rẹ̀ tẹ́ fi wá wò ó pé iṣẹ́ ìlú yẹn ẹ lè fi jẹun mi ìfẹ́ kẹ́ tí sọ pé yàn báyìí lẹ́kọ́ ṣeré fún o ìgbà olódùkẹ́ wá bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ tẹ́tí fi ń jẹun mo fẹ́ kẹ́ ẹjọ́ wa. láti kékeré gbogbo àwọn bàbá tó bá dẹ̀ ṣì wà láyé kan máa gbọ́rọ̀ tí mo sọ yìí láti kékeré àwọn bọ́dà mi ni máa ń bá lọ sóde ìlú bọ́dà mi yẹn déédéélé a máa ń ṣe àpàlà bàbá mi Commander Ebenezer Obi ń sìn ó sì lè wọ́n lè testify sọ̀rọ̀ tí mo sọ yìí o nígbà tí mo wà ń kékeré yẹn mo máa ń bá àwọn bọ̀dá mi lọ sóde ìlú wọ́n máa pín mi ní èpìnì wọ́n máa pín mi ní kọ́bọ̀ bẹ́ẹ̀njọ́ tí mo dágbélù jáde tí mo dágbélù lọ tí mo pa sílé kan wálé ìjọ́ ni bàbá mi yàṣẹ́ fún mi pé kí n má bá àwọn bọ̀dá mi lọ sóde mọ́ àtijọ́ ni mo fi máa ń dá. ọdún tó bí ọdún wo nìyẹn tẹ bá rántí sàn fọwọ́n tó. ṣé máa rántí 60 torí mi mo welcome Millie ní ọ̀dà oníga òye kan gbà yẹn nígbà tí Millie wá sí Nàìjíríà èmi mo welcome ẹ̀ mo wà lọ́dọ̀ Rush Chicago gbà yẹn
rọ́chíkà wọn á gbé mi síta máa fi ṣe kíní fún wọn torí ìgbà yẹn mo máa ń ṣe kí n tó máa ń ṣe ní every month sáà máa ń ṣe ní Channel 10 lókun yẹn baby show máa ń ṣe báyìí ẹnbọ tó bá mọ̀ ń gbà yẹn wọ́n á wò pé ọmọ kékeré ìgbà tó máa ń dá kọrin máa ń dá lùlù nígbà tó yá máa lọ lùlù fún ìyá àbèjì abẹ́ àgbẹ̀fọ́ pọ̀nmọ́ ìgbà yẹn ó máa tó yìí tá máa gba gbogbo ẹ̀ a máa gbẹ̀fọ́ a máa gba gbogbo ẹ̀ so láti ìgbà tí mo ti dágbé lọ ti pa sílè kan wálé ní bàbá mi ò jẹ́ kí n bá wọn lọ sóde ìlú. bàbá nírú ìgbà yẹn sílè kan tẹ sọ yẹn tó rán wọn ọ̀dọ́ náà ń wò yín tó náà wọn ti sìn ó tó bá wò ó kí nìkan tó wọ̀ tẹ́jẹ́ kára lé. sílè kan gbogbo assorted meat lẹ́ máa sì. tọ́dọ̀ máa gé ní tó jẹ́. máa pa ńlá tẹ́ bá ra ẹ̀bà kọ́pọ̀ ńgbà yẹn ẹ ní láti rẹran sí torí ìrùn panla tó wà ní ọbẹ̀ yẹn ó ti tó yín jẹun ẹgbà kégbé yẹn dẹ̀ tó yìí mama isiaka ní street wa ń bẹ̀ so mama isiaka ní street wa ń bẹ̀ àwọn ọjọ́ táwọn yìí ti pẹ́ ṣé ní Mushin nìyà ní Mushin ní Ọdẹ́sàn street ń bẹ̀. onílù olódìgbẹ́ kọ́kọ́ lòlù fún tó di pé mo ní pé ikú mi kọ́kọ́ lù lẹ́yìn èèyàn kan èèyàn báyìí ni mo fẹ́ kọ́ ara ilé kọ́gbọ́n. ẹni tí mo wá lùlù fún nígbà tá à ń ṣe fújì ọmọ kékeré ni wọn àjọ ga jù báyìí lọ Barrister wà báyìí tó bá wọ jàlámíà ọ̀lẹ́ntẹ̀ láfà ìgbà ló bá sọ pé ìgbà tí mo dádé ìgbà tí mo jọ èmi mò ń lùlù fún ká ní òkú sí a máa sọ pé píṣọ èmi pẹ̀lú ẹ̀ sì wà tájọ wà kéékèèké èmi á wọ ṣàpárá pátá ló máa wà ń dì mí ṣẹ́gẹ́ ni mò ń lùlù fún gbà yẹn. nígbà wéré àbí nígbà tá à ń jí wéré èmi mò ń lùlù fún nígbà tí Barrister ó wá graduate torí ọmọ kékeré ló máa ń jí wéré nígbà tó wá dàgbà tó dàgbà báyìí olóhùn jí wéré ní màṣáwílé mọ́ bí jíwó ṣe wá mú láti ní ayélujára yẹn ló sọ di fújì ní mọ̀nsúrù wáṣẹ̀ ń jí wéré fún wa mọ̀nsúrù àkàndé èmi náà mo pè é wá láti ipò kíá èmi náà mo ń lùlù fún mọ̀nsúrù àkàndé so bá a ṣe bẹ̀rẹ̀ yẹn ní ẹni tó jẹ́ pé mo kọ́ lùlù fún ìyẹn ní Barrister ní inú wéré nìyẹn bẹ̀tẹ̀ tí mo kọ́ lùlù fún nínú jùjú mf Ọláyínká. bí ọdún wo ní tẹ́bá rántí bí ọdún ilẹ̀ wa permanent pẹ̀lú King Sunny Ade. bóyá 70 or 71 72. tó bá ń sọ pé àwọn olórin lágbàláyé King Sunny Ade wà lára wọn all over the world. ẹ fún alẹ́ experience ẹ báwo lẹ ṣe ń ṣe live mélòó ni yín take us into the life of your time and kini with King Sunny Ade sir. kí n tó bẹ̀ sí gba rate a máa tọ́dún méjì. kò yé mi sàtẹ́bá ní rate kí lẹ mí. owó kan tó fi mí sórí pé wọ́n ń fún mi lówó. so tẹ́bá wọn ṣọdún méjì. gbogbo ìgbà tá a ṣe ń play bẹ́ẹ̀ tí owó tí mò ń rí ó pọ̀ torí tí n bá tẹ̀lé wọn lọ owó tí n bá pa wọn ní ìgbà lọ́ọ̀ mi tèmi ló máa jẹ́. ọdún méjì ẹ̀ máa lẹ ṣe máa ṣe. torí ó pè mí ju ibi tí mo wà tẹ́lẹ̀ lọ. bàbá àwọn aráalé máa fẹ́ béèrè pé tẹ́ bá fẹ́ ṣe rẹ́kọ̀dì yẹn àwọ̀ ẹ fún wa ní báwo lẹ ṣe máa ń gbáradì pé ẹ fẹ́ òkè a fẹ́ gbé rẹ́kọ̀dì jáde o. wàláì tàláì sún ẹbí yà sí ọ̀gá ṣe ń ṣe practice ni gbogbo gbà yẹn jọta bá fẹ́ ṣe rẹ́kọ̀dì a máa wọ studio la gbé máa mọ nǹkan tá a fẹ́ ṣe studio. ẹ ṣe rìhásà rárá. studio. gbogbo onítọ́ wa ń kọ yẹn ń kó gbogbo àní studio la gbé máa ṣe tá a bá ti dé studio ó lè jẹ́ alẹ́ la máa lọ studio la gbé máa ṣe bá ṣe ń káàkiri. bàbá ẹni tọ̀ contest náà ìpàdé Michael Jackson àbí nǹkan kan mo fẹ́ kàn ra lé gbọ́. Steve Wonder kàn béèrè èmi ni mò ń kọ́ ń lù tó máa ń play ọ̀gá ẹ̀ á máa gbà máa ń kọ́ ń lù even wọn gbà bíi nígbà Gawon Lion of Judah president kìnnìgbà yẹn bàbá tó nírùngbọ̀n yẹn tó bá débi airport làgbé máa ń pàdé ẹ̀ èmi máa ń kọ́ ń lù máa mọ́ ọ̀pẹ́ ẹ̀dá ni màá máa fi lù báyìí so gbogbo ẹ̀ wà mẹ́ táwọn Peter Tosh the Police Jim Cliff the Black gbogbo wọn kò sáà táàjọ play. ọwọ́ à ń sọ wípé King Sunny Ade àti bàbá ẹbí náà òbí ń pé iṣẹ́ tó ṣe yẹn wọ́n ti gba gbogbo àyè ní jùjú pé wọ́n ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ òun ní jùjú ọ̀ pé bàbá sọ ní bàbá òbí ti gbé kò dàbí pé wọ́n ń fàyè lẹ̀ rárá gbogbo ẹ̀ lọ́jọ́ kò lé ẹ sọ sí báwo ló ṣe jẹ́ bó ṣe rí nìyẹn. Ọlọ́run ọba ajẹ́kó dáa fún yín á dáa fún gbogbo àwa náà
ẹ ṣáà mọ̀ pọ̀ ọ̀gá mi Sunny Ade ó ṣáàjù mí lọ bẹ́ẹ̀ni sir. bàbá mi ẹbí ní sáwọ́bí ẹ̀gbọ́n ló jẹ́ fún Sunny Ade náà excuse me sir nígbà tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ẹ wo bàbá mi ẹbí ní sáwọ́bí nígbà tí wọ́n lọ ṣe pásọ̀ tí wọ́n ti fìlú lẹ̀ tí wọ́n lù wáì tẹ́lẹ̀ omi ò ṣe dìde tó ṣe jẹ́ pé àwọn tó ṣe jẹ́ pé wáì tó ṣe nǹkan tó lọ́n fún yàn yàtọ̀ sí ó yàtọ̀ sí nǹkan tí Ọlọ́run dáyàn mọ́ kí ẹ wo náà ẹ wọdún tí kọ̀mọ́dà bàbá mi tó ti sọ pé pásọ̀ tán sí lórí sẹ́yìn ó dìjà pẹ̀lú àwọn boys wọn gbà pé ẹ fẹ́ fi wá sílẹ̀ àwọn boys wọn fẹ́ fi wá sílẹ̀ nígbà tó lọ́n sọ pé nǹkan tó lọ́n yàn mọ́ wọn ṣé wáì tẹ́lẹ̀rẹ́ mi ò tí ì dìde nígbà tó ń báǹdì wa Délé Abíọ́dún ó ló máa ń play bá a ṣe ń play even Délé ó ṣe rẹ́kọ̀dù ọkọ wọ́n fẹ́ sún ọ̀gá pé bóyá ọ̀gá ló ṣe rẹ́kọ̀dù yẹn torí ìgbà tí wọ́n ti báǹdì wa ṣe mọ̀ pé wọ́n papọ̀ wọ́n tó wọn papọ̀ sí nígbà tí wọ́n báǹdì wa báwo lè lérè mi ò ṣe wọ́n ṣáà báǹdì wa for 1 year or 2 years nígbà tí ọ̀rọ̀ àbínú so bó ṣe rí nìyẹn nǹkan tí Ọlọ́run bá fún yàn ó yàtọ̀. ẹ ṣe bá mi bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ba lọ bá ṣe ń ba yín bọ̀ ẹ gbọ́ pé ẹ̀yin àti Síkírù Àyìndé Barrister olóògbé ẹjọ́ ṣe kékeré ni nígbà tó di pé ẹ gbọ́ pé wọ́n ṣaláìsí torí kẹ́ mọ̀ pé ọdún yìí ló máa pé ọdún mẹ́wàá tó ṣe báwo ló ṣe rí tínlá nígbà tẹ́ gbọ́. nígbà tí wọ́n ní Síkírù kò kú èmi mo kọ́ gbọ́ ìyàwó ẹ̀ London ló kọ́ pè mí mo ní Síkírù òkú ìjọ mẹ́ta mo ṣe ń bẹ̀ ó wà fọ́tò yẹn wà lé bàbá kọ̀mọ́dà wọn máa wọ́n nígbà tí wọ́n náà máa gbé dé torí Síkírù náà mo dúpẹ́ fún èmi ò mọ̀ pọ́jú ẹ̀ lè pẹ́ tó yẹn yes mi ì mọ̀ pé Síkírù lè dé iye ọdún yẹn kó tó kú tó rábì kú ni títí tí Barrister wá fi kú ó fowó tọrọ ni portfolio tó wà lẹ́gbẹ̀ẹ́ ní orí bẹ́ẹ̀dì ẹ̀ ń bẹ̀ téèyàn bá tún wá kí a fún lówó pẹ̀lú bí wọ́n ṣe ní òsì lọ́wọ́ á tún fúnyàn lówó yes nígbà tó wà ní Christian bíi náà bó ṣe ṣe rẹ tọ́kílẹ̀ síbi tó wà lọ ó máa fún ó máa ṣe. lẹ́yìn tó wá sí kìtàrí òye bẹ́ẹ̀ ni. bàbá wọn ní fújì tó kù wá nítorí bàbá ọgbọ́n báwo làwọn ní fújì tó kù ṣẹ́ẹ̀ṣì mọ́ méjì mẹ́ta. mo sọ́ọ̀rì mi mo dáríjì mi ẹnìkan tí mo tún lè sọ̀rọ̀ ẹ̀ kò ju Kọ́líńtì lọ ẹnìkan tí mo because tó bá sọ̀rọ̀ nípa àwọn èèyàn sìn wọ́n lè sọ pé àwọn máa yọ̀bọ̀n tiẹ̀ ń títì tàbí kán gbẹ lójú.